lórí ọ̀rọ̀ onímọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ Fọdílátù Sheikh Dr. Yunus Olúṣínà Toliat Ayilára kejì ẹ bá ń ṣe ṣéwù mo fẹ́ sọ̀rọ̀ lórí kí n tó máa lọ ẹ rí i pé lánàá mo sọ̀rọ̀ àṣàdúrà fún pásítọ̀ Adébóyè pé Ọlọ́run ní ṣe wọ́n lẹ́ni àbùkù ní fàbùkù kan wọn àwọn kan ní ọlọ́tẹ̀ ní kinní kankankan téèyàn bá ṣe dáadáa ẹ̀jẹ̀ á wí bó tilẹ̀ jẹ́ gbẹ̀sìn wa papọ̀ téèyàn bá jó dáadáa sọ ní òdiwọ̀n ìgbà tí ẹni ọba ti pè bàbá ọba ti pè mí sí pé kí n wá gba Jésù á sọ pé ẹ ṣe dáadáa bàbá wa ní ẹ jẹ́ tí wọ́n bá sọ dáadáa á tẹ̀lé níwọ̀n ìgbà tí wọ́n bá sọ pé yá o ojúlówó wá gba Jésù o nìkan kí la fẹ́ lò ń bẹ̀ ni pé bàbá yìí gbìyànjú pọ̀ lórí ọ̀rọ̀ ìlú táwọn sọ̀rọ̀ ẹ̀ yìí ọ̀rọ̀ kan wáyé ní kọ̀pẹ́kọ̀pẹ́ tí ò tí ì pẹ́ wọ́n pè pàdé kan lórí ọ̀rọ̀ àlàáfíà abẹ náà ni tó ti yé báyìí wọ́n pè pàdé kan lórí àlàáfíà abẹ náà ni nítorí a ṣe á lè mọ̀ ni pé ìpàdé tí wọ́n pè yìí ẹ tí wọ́n pè pàdé nítorí ẹ̀ pé lágbájá ọmọ ẹ̀ lọ́rùn lẹ̀ ẹjẹ́ á yanjú ẹ̀ kó kú ńbẹ̀ kálàáfíà lè bá jọba bàbá tu bí ejò ni o pé láyé yóò lọ ni kò sí ń tọ́jọ́ yóò lọ bó o fọmọ ilẹ̀ yóò lọ ni o bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lẹ jù mí lọ o ṣùgbọ́n ní ìsìn ẹ náà mọ̀ pé mo ti jù lọ pẹ̀lú pò tí mo wà lájọ mo ti délé ayé Yorùbá máa ń sọ pé ìlà ẹ̀ ga ju onírè lọ ó dà pé èmi ti rí ńlá tó ti fẹ́ ga ju onírè lọ báyìí ẹ̀yin yẹn wá ní tí mi ta fẹ́ wọ̀ ni pé nígbà tí yẹn bá sọ pé odidi imam Dr. Yunus Toliat Ayilára lọ ẹ ń bá ní wọ́n lọ òní ọ̀lọ́ Dr. Yunus ò lè lọ di kankan ẹ ń bá ní Dr. Yunus wọ́n lọ ní ó ṣe gẹ́gẹ́ bí imam òní ó ṣe kí ni òní ọ̀lọ́ torí pé kí ni Dr. Yunus dúró tọ́lọ́run Ọlọ́run fẹ́ wọn ìjọba fẹ́ wọn mùsùlùmí fẹ́ wọn kódà ẹni tí èsì mùtọ́ jẹ́ ẹlẹ́sìn ọmọlẹ́yìn Jésù ó fẹ́ wọn ẹni Ọlọ́run bá wá fẹ́ táyé ń fẹ́ tẹ́nìkan wá sọ pé òun ò gbòṣùgbò àbí yọ kàdánwò látara àwọn sẹ́yìn pọ́ńtọ́ náà kọ̀wé sí àdánwò ìyẹn báwọn wọ́n á fẹ́ pè yẹn wá sákìyèsí kan gbogbo ẹni tí ó bá ti darí yín tí ó jà darí yín pátápátá tí ó bá níyàwó kó tó dépò adarí ẹ gbìyànjú kẹ́ ẹ rí pé ìyàwó wà lọ́dọ̀ ẹ̀ kódà kò ti ní kíyàwó ọmọ sí lọ́dọ̀ rẹ̀ ẹ gbìyànjú ẹ sáré gbogbo ọ̀nà kíyàwó bọ́ sọ́dọ̀ rẹ̀ tó pé tí ó bá tíyàwó lọ́dọ̀ rẹ̀ kò ní sẹ́ni tí ó mọ pè sákìyèsí kápẹ́rẹ́ nìsín èèyàn já darí ìyàwó ọba gbé gbogbo ìgbà tí bá ti ń wù lọ́kàn wù náà ní kò sí ní tí ó sọ pé baálé ò ní bẹ́ẹ̀ ṣe ń ṣe yí ọ̀dà eléyìí kú díẹ̀ káàtó eléyìí mọ̀ tó kú díẹ̀ tó bá ipò máa ń bẹ lọ́dọ̀ rẹ̀ pé dádì mi kíní kú díẹ̀ káàtó bá mi kíní kú díẹ̀ káàtó tí ó bá ti ṣe gba àwọn ilé ohun tó bá ti wó ń tàn ní ọmọ ṣe tó bá ti ṣe tí ọ̀dà kò sẹ́ni tí ó bi léèrè kò sẹ́ni tí ó sọ pé ń tẹ̀sí yí ọ̀dà tẹ bá ti rí yẹn tí ń ṣe wá bó ṣe jẹ́ nìyí tí ì bá ṣe bẹ́ẹ̀ ni ẹwà àwọn ọba káàkiri gbogbo àwọn adarí káàkiri èwo ni oníyàwó lẹ́nu èwo lọ́mọ rẹ̀ ọgbọ́bẹ̀ gbogbo ẹni adarí tó bá ti wà láyé tọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ ọba gbé ìwà tó bá ti wù ní ọmọ rẹ̀ nǹkan dá o kò dá nígbà tí ò ní nǹkan tí ó sọnù ò ní nǹkan tí ó bàjẹ́ sẹ́ni tó níyàwó tó lọ́mọ lọ́dún tó wọ́n fi tìlú bá dàrú ní ẹ̀sìn tí wàhálà bá ṣẹlẹ̀ yọ kàn mọ́ yọ kàn ìyàwó òun náà só ni wọ́n fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ torí ìdí èyí táyà bá wọn sọ pé ìmáàmù alẹ́ àṣegbè ẹ̀pọ̀ kíní kankan tẹ́lẹ̀ bá tún gbọ́ tó bá ní fẹ́ pa irọ́ ó bú mi lánàá o kódà ó tún sọ̀rọ̀ mi lánàá ẹ dákun pẹ̀lú tó wá ṣẹlẹ̀ nísìnyí ta ní ń dà lóhùn ta ní ń dá wàhálà alẹ́ ta ní ọ̀fẹ́ kómi àlàáfíà lùkó tò ààbò ẹnìkan kan àti báyàn já ipá àdàkọ èyìn ta ní ọ̀fẹ́ kómi àlàáfíà lùkó tò àfàsùkò yìí kódà ọ̀rọ̀ tá a ṣàlàyé lẹ́ẹ̀kan ráńpẹ́ hùn ibi tó le dé àwọn ọba tí wọ́n pè sí ìjókòó yẹn kì í sọba kan débi pé àwọn tó lórí adé wa fẹ́ máa dì mọ́ra pé bàbá ń bọ́ sọ̀rọ̀ ó tún lágídí